èèyàn mi ẹ máa wo fídíò tó máa tẹ̀lé fídíò yìí nípa pé téèyàn bá wà ní ilé ayé ibẹ̀ ní ilé ayé dùn mọ́ o. Ṣé rí gbogbo ọ̀rọ̀ mi tó bá ṣáà ti wá ìwọ kan ṣe kíni kan kílíkì follow kò lè máa rí more update látọ̀dọ̀ Ààrẹ Almaroof. àwọn tó sì máa bú wa o but àwa máa sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ wo nígbà tí èèyàn bá kọ́ ilé rẹpẹtẹ sílẹ̀ ilé ńlá wá kú tán tẹ bá rí fídíò yìí ẹ rí nǹkan tí mò ń sọ. wọ́n wá sin ẹni tó nílé yẹn mo dẹ̀ wà ṣúọ̀ pé mo ní 80% pé ọkùnrin lẹni tó nílé yẹn máa jẹ́. wọ́n sin bàbá yẹn sí etí kọ́tà tí gbà sọ̀rọ̀ ó ń da omi sí lórí. ilé yìí dẹ̀ tóbi gan. èmi náà rí lórí kíní ni mo máa wò pé kéèyàn sọ̀rọ̀ lé lórí. ṣẹ́rí tá a bá lówó lọ́wọ́ àsìkò tá a lówó yẹn òun lówó yẹn dùn mọ́ o. ṣẹ́rí tí ikú bá dé ikú ti dé nìyẹn o. lẹ́yìn ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì wọ́n kàn máa rántí ẹlẹ́nkọ̀ọ̀kan ni wọ́n ti gbàgbé ẹ o. next thing tó bá ti kú báyìí àwọn ogún tó ní ní tágẹ́ẹ̀tì àwọn ẹbí ẹ o. kódà níbi tó lélé tó bá jọkùnrin ni ìyàwó ẹ gangan àwọn ẹbí gan wọ́n á tún gbẹ́sẹ̀ lé ogún tí wọn mọ bí wà tìyàwó ẹ ṣe ṣiṣẹ́ most especially àwa tá a wà lóyìnbó. gbogbo nǹkan tẹ́ ẹ bá ní tó bá wù yín ẹ lè bómi bọ́ mo mọ̀ pé àwọn ọlọ́pọlọ ní fans ààrẹ ẹ wo oúnjẹ rèé gbogbo tó wà ń bí ó pé chicken wà ń bẹ beef wà ń bẹ edé wà ń bẹ kò sí nǹkan tí ò sínú rice tẹ́ wò yìí. This is what they call fried rice. ṣé wàá rí ibi tí mò ń lọ gangan ni pé ìwọ ọkùnrin àti obìnrin ogún tó o bá ní ẹ má jẹ́ pèlè ogún àwọn nǹkan ọ̀ní ẹ̀ tó o bá ní sísítà mi má fi parọ́ fún ọkọ ẹ o. dádì mi nǹkan tó o bá ní jẹ́ kí ìyàwó ẹ mọ̀ o. jẹ́ kí àwọn ọmọ ẹ mọ̀ nǹkan tó o ní. ìdí tí mo dẹ̀ fi sọ kínní ni pé ikú ò ń dọ́jọ́ fẹ́ nìkan kan anybody lè kú at any time. ọlọ́run á jẹ́ kí apẹ́ láyé. My sister, please, I'm begging you. My brother, please, I'm begging you. Most especially ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń lo òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ó fi nǹkan háìdì fún ìyàwó ẹ̀ ó dẹ̀ ń ṣe nǹkan lé kò dẹ̀ jẹ́ kí ìyàwó mọ̀ tó bá wá kú tán ogún yẹn wá di tògún ológun. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ń ṣe nǹkan tí kò jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ tó ń háìdì nítorí pé bóyá ọkọ ẹ̀ burú tó bá wá kú tán ogún yẹn wá di tàwọn ẹbí whereas ẹjọ́ sọ́fà ni àwọn ọmọ tó bí tó yẹ kọ́ ni ogún yẹn wọn ní ni. ẹ̀yin ẹ wòran ẹ wò olówó bàbá tó nílé òun náà ṣiṣẹ́ ti kọ́tà yẹn bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ yẹn mo ní mo gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. ṣé ti mọ̀ pa rẹ̀ èmi máa ń pìkọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ mo máa ń fi kun ni. lẹ́ẹ̀kan sí tó o bá ní owó lọ́wọ́ tó o ní nǹkan onílé méjì mẹ́ta mẹ́rin o ní góòdù rẹpẹtẹ o láwọn investment níbì kan ẹ má ha èdè ẹ̀ fún ìyàwó yín o. ẹ má ha èdè ẹ̀ fọmọ yín o tẹ́ bá tẹ̀ fẹ́ wá ha èdè ẹ̀ pé ó le jù ẹ sọ fàkọ́bí yín. àìjẹ́ bẹ́ẹ̀ ẹni tí kò mọ bí òtútù ṣe ń gbẹ etí ẹ tí òtútù táwọn yìí bá dé màá gbàgbé pé mi ò ní etí. ọkùnrin á gbàgbé pé kò sí nǹkan lábẹ́ tí ò bá sí pé ó ti mú àwa náà lára. ẹni tó bá ṣe èdè tó bá dé sásìkò òtútù sílùú òyìnbó á ní kọjá kó máa padà sílé àgàgà kó máa ríṣẹ́ kó máa dà láàmú ikùn á máa yọ nímú ẹ̀ báyìí ni. ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà ẹ wo fíìmù yẹn. wọ́n fi yẹn máa wọ nǹkan o wọ́n dájú òfò wọ́n lọ mọ fatasẹ́ wọ́n ibi tán sẹ́lẹ̀ yìí sí wo ibi tán sí ibi tán yìí sí wọ́n yìí sí ibi tí òjò á ti máa rọ̀ pa ibi tí gọ́tà wà náà sí ẹni tó nílé wà wò ibi tán yìí sí bí lè ṣe tóbi tó yìí bí lè ṣe tóbi tó yìí ibi tán sẹ́lẹ̀ yìí sí wọ́n múlé wọ́n sọ di complex àwọn ń gbowó ẹni tó kọ́lé tó ṣe wàhálà wò òun lè lé lẹ́gbẹ̀ẹ́ gọ́tà nínú gọ́tà gan-an ibi tó wà inú gọ́tà àwọn ń gbowó lọ má dájú òfò wọ́n lè mọ màtá sẹ́mi ààrẹ kó mọ gbádùn ẹ̀ mọ́ wọlé kejì náà àwọn méjèèjì wọ́n ti sin wọ́n dànù sẹ́gbẹ̀ẹ́lì àwọn ọmọ ń gbowó lọ
wọ́n ń gbowó lọ eléyìí tẹ̀ wọ́ọ̀sì tó ṣẹṣẹ́ sínú gọ́tà yìí mọ́ dájọ́ òsì kó mọ́ dájọ́ ìyá kó mọ́ dájọ́ ọ̀sẹ̀ kó mọ́ mata kó mọ́ ní gbótégbó fẹ́ tẹ́nìkan lọ́rùn kó mọ́ owó òsì káàkiri wó sàárà ló kú ẹ̀. máa wo nǹkan máa wọn tí wọ́n fi yẹn máa wo nǹkan o wọ́n dájọ́ òfò wọ́n lọ mọ́ fata sẹ́ wọ́n ibi tán sẹ́lẹ̀ ní sí wo ibi tán sí ibi tán yín sí wọ́n yín sí ibi tí òjò á ti máa rọ̀ pa ibi tí gọ́tà wà náà sí ẹni tó nílé àwòrán ibi tán yín sí bí lè ṣe tóbi tó yìí bí lè ṣe tóbi tó yìí ibi tán sẹ́lẹ̀ ní sí wọ́n múlé wọ́n sọ di complex àwọn ń gbowó ẹni tó kọ́ ló tó ṣe wàhálà wò òun lè lóye lẹ́gbẹ̀ẹ́ gọ́tà nínú gọ́tà gan-an ló wà inú gọ́tà àwọn ń gbowó lọ má dájú òfò wọ́n lè mọ màtá sẹ́mi ara rẹ̀ kó mọ gbádùn ẹ̀ mọ̀ wọlé kejì náà àwọn méjèèjì wọ́n ti sin wọ́n dànù sẹ́gbẹ̀ẹ́lì àwọn ń gbowó lọ eléyìí tẹ̀ wọ́ọ̀sì tó ṣẹṣẹ́ sínú gọ́tà yìí mọ́ dájú òsì kó mọ́ dájú ọ̀yà kó mọ́ dájú ọ̀sẹ̀ kó mọ́ mata kó mọ́ ní gbótégbó fẹ́ tẹ́nìkan lọ́rùn kó mọ́ owó òsì káàkiri wó sàárà ló kú ẹ̀. sẹ́yìn náà ti rí sórí lẹ́yìn yẹn nǹkan tó best láyé ni pé jẹ the best food sí rẹ jẹ nǹkan tó dáa sí ọpọ́n àwọn bàbá wa ní ohun tí ẹyẹ bá jẹ lẹyẹ máa ṣe kéde òun ló máa gbé fò tó o bá tọ́jú owó títí tí àwọn èèyàn tí wọ́n bẹ ṣiṣẹ́ náà máa ń ná o ra oògùn tó dáa sí ara ẹ tó bá jẹ́ o máa mu wáìnì ra red wine kó mú o gbádùn ẹ nítorí pé you don't know tomorrow ọlọ́run á jẹ́ kí alẹ́ wa dá o àárọ̀ wa tó ti dà kò ní bàjẹ́ o ọ̀sán wa tó ń bọ̀ náà ò ní bàjẹ́ o ire o Ààrẹ Almaroof tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ bá mi click ẹ follow ẹ like ẹ.